on the mix on the beach. Babdek tún ti dé o, ọmọ ọdún mẹ́fà. Babdek tún ti gbèdé ọmọ ọdún mẹ́fà o, ọmọ ọdún mẹ́fà o, látún gbèdé. Ayé lógún ìdèrè lọ́gbọ̀n, fòye máa láyé rẹ̀ ọ̀rẹ́ mi o, ọmọ ọdún mẹ́fà àtún ti gbèdé. Wòyí kò fi kọ́gbọ́n ní ọ̀rẹ́ wa. Wòyí kò fi kọ́gbọ́n ní ọ̀rẹ́ wa. Wòyí kò fi kọ́gbọ́n ní ọ̀rẹ́ wa. Wòyí kò fi kọ́gbọ́n o. Bàtẹ́ tó ti dán o. Ọmọdún mẹ́fà làgbẹ́dẹ́, ọmọdún mẹ́fà. Ọmọdún mẹ́fà làgbẹ́dẹ́, ọmọdún mẹ́fà. Ọmọdún mẹ́fà làgbẹ́dẹ́, ọmọdún mẹ́fà. Fòye máa ń lo ga lójoojúmọ́. Òtúrà ńlá lè mú, ìrẹsẹ̀ ńlá lè rà. Adé afárá nìṣàn tó máa mọ tí kò múdò lówó. Ọdí tí mo rà mọ́kànlẹ̀ ara nìṣàn lọ́mọ tí ká múdò lówó. Ọdí tí mo rà mọ́kànlẹ̀ ọtí kìlà wá mú ara nìṣàn. Ọtí ajé là wá mú ara nìṣàn. Ògbó ọtí rẹ̀ rè o. Ògúnlẹ̀já kélébé ará àjámọ̀. Ọmọ asùnkú gbọ́jọ́ ọmọ asùnkú gbẹ́jì. Èjì ní ń gbé ìmọ̀gún ará àlágbẹ̀dẹ. Síní àgbẹ̀dẹ mi sì rán ti rè. Ògún o, wọ́n fọjà rẹ̀ báyìí o. Aṣọ́dún yìí káṣẹ́tà mí ìta tọmọ o. Ìrísẹ̀. Ìrísẹ̀. Ògúnlẹ̀já kélébé ará àjámọ̀. Ọmọ asùnkú gbọ́jọ́ ọmọ asùnkú gbẹ́jì. Èjì ní ń gbé o. Ogun ará alágbẹ̀dẹ ọ̀hún. Síní àgbẹ̀dẹ mi sì lọ́nà ti re. Nígbà rọ́wọ́rọ́wọ́ bá dọ̀ mọ́. Níjọ́ fínáfíná wọ́n bá fíná mọ́. Tọlọ́kọ̀ tàládà wọ́n máa sùn lọ́nà oko ògbó. Wọ́n fẹ̀jẹ̀ àwẹ̀ báyìí o. Àṣẹ. Ọmọ lọ́rẹ́ o. Àṣẹ. Jẹ́ ó rí bẹ́ẹ̀. Jẹ́ ó ṣẹ bẹ́ẹ̀ o. Dákun Ògún o, obì ẹ̀rẹ́ o, má pọ̀ sí lọ́wọ́ o. Ẹ̀rín ké ẹ̀ṣẹ̀ṣẹ̀ bí afúnkọ̀wé tí ń lọ rèé pẹ̀lú gbòbí lọ́gbà áwó. Aláìbẹ̀ ní gbòbí lọ́ọ̀mí kọ́ máa kọ̀. Ẹ̀rín ké o ẹ̀ṣẹ̀ṣẹ̀ obì ẹ̀rẹ́ o. Àṣẹ. Obì ẹ̀rẹ́ o. Àṣẹ. Obì ẹ̀rẹ́ o. Àṣẹ. Obì ẹ̀rẹ́ o. Ògbó ó dọwọ́ ẹ báyìí o. Ògún ni o. Ògbó adúgbò gbà lọ́wọ́ kan o. Ìrísẹ̀. 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 Ẹjọ́ kúrò lónìí ẹjẹ́ kọjá náà. Yóò lówó ẹ fi wèrè lẹ̀. Àbẹ̀gbọ́ ọdún lọ́wọ́ yín lẹ́jà rí bàbá mi. Ṣọ́kù ọwọ́ orí burúkú yóò ẹ kúrò bí ṣe yín kúrò lónìí kẹyẹ kọjá jèrè. Ìyàwó à ń yọ̀ sí yín lọ́rùn ni. Àwọn tó lówó tó lẹ́fọ̀n tó lè kọ́nà jù yín lọ. A ti gbowó lọ́wọ́ wọn. À ń ṣolóòrùn àbí ṣàwájú olóòrùn lójú yín bí. Ìgbà rẹ̀ lọ gbégbá bára. Ẹ lọ gbégbá bára. Kí ni tí mo gbúdọ̀ bí ṣe kúrò lónìí kẹjẹ gbé mọ́tò kẹjẹ kọjá mọ́ níbi tó wà ìfọ́tà tí ń lọ jèrè.
Ìyá wa ọdún Ògún là ń ṣe. Ọdún Ògún náà bí bọ́ọ̀ ni. Ògún yé. Owó ọdún wo? Gbogbo èèyàn ló mọdún Christmas tá à ń celebrate. Kí lọ́dún ọdún idiot wo ọdún rubbish wo ọdún ìdọ̀tí wo lẹ́yìn ṣe tá ìpè lọ́dún? Sọ jáàmù ni. Ṣé rí tẹ̀lé kúrò wájú mọ́tò gbogbo yín pátá àti Ògún yín àti nǹkan tẹ gbé dání tó gbé nǹkan dání gbogbo yín pátá máa kẹ́ kúrò lọ́nà tẹ́ máa kúrò lọ́nà fún mi. Ẹ fọ́tò gbọ́ ogun. Ẹ filẹ̀. Títí gidi ó bàtẹ́ yóò nà ẹgbọ́n lọ́dọ̀. Ògún lọ̀jà kẹlẹ́bẹ́. Bàbá mi bínú ètò ìdìbò bàbá mi bínú. Sọ́ọ̀tì rí o. Ó dáa. Ẹnu tí wọ́n fi bú ọ. Jẹ́ wọ́n padà fi bó yẹ̀pẹ̀. Ògún má. Ògún. Guy Alpha. Ó ní wá. Àwo àbùkù ẹni. Yes la àbùkù ẹni tó bá wà now. Because we shall celebrate birthday me either you like it or not. Wo fi gbogbo story yẹn lẹ̀ tó bá wù ẹ́ kó wá. Tó bá wù ẹ́ kó má wá. Èmi máa celebrate kò dẹ̀ sẹ́ni tó lè stop ẹ̀. Wo story ni gbogbo yẹn wo rí fóònù wo red button yẹn kò yẹ kí lóyìnbó ṣe fún wọn láyé jádànù má bàa mi sọ shit jádànù kí n má celebrate birthday mi. Mr. ta ló pè ẹ́ tó ń para fún tó bá yẹ kó pásítọ̀ lè kó má ṣe birthday ọ̀rẹ́ jẹ́ kí n advice ẹ̀ má ṣe o tó bá jẹ́ àfáàní ni kó má ṣe birthday má ṣe o. pásítọ̀ òun ṣé o mẹ́ni tó pè ní kẹ́mi ni. ó sísí ẹ. ó sọ pé kémi máa celebrate birthday. Má ṣe náà. ẹ dán tọ́ra yín bóyá ló mọ̀ pé tóun bá wà àwọn ọmọ yapa tó fẹ́ sùn ti celebrate lálẹ́ ẹjọ́ yẹn. ó jẹ́ ẹni tó. ọ̀gbọ́n láti padà sọ sí gbòòrò ṣọ́ra ayé tí wàtà ọkọ̀ sọ gbé yẹn kò mí ìsẹ́sẹ̀. listen wà responsible yóò wà báyìí mú kan náà àwọn ọmọ tó mú káàkiri mú wọn sílé adéwà okay. Mr. Responsible. Ṣé ìwọ náà ti kàwé pé o ti ná gbòòrò rí kó tó wá responsible? Ó tọ́ nìkan tó sọ bọ̀ káà náà tó lọ enslave ara wa jẹ́ ká kọ́kọ́ jayé kí wọ́n á gbòòrò náà. ibi tẹ́ ti ṣe mistake ẹ̀ torí pé o marry kò mí ipò ní ṣàyẹ̀. listen bó ṣe ń wo mi máa tún mú ìyàwó mi lọ sí club. Yes ọmọ jáde máa lọ club kí láṣẹ rí jẹ́lé wà mẹ́. don't tell you one house o marry omi ipò enslave ara ẹ̀ no. tó bá kọ́ tí mi sọ pé o fẹ́ ọ̀rẹ́ ẹ̀ ó tàn tó máa understand them that's all you guys are going to live together for good. if you say so. màá jọ lójú ṣorí bẹ́ẹ̀ tó fẹ́ ṣe yẹn bẹ́ẹ̀ dẹ̀ yẹn èmi àti àbúrò àjọ wọn. o mi ni. so o fẹ́ mú mọ́mí dọ́là pọ̀ wá. ọ̀rẹ́ kò lè bí ẹ̀ èmi máa advice ẹ̀ kó má mú mọ́mí dọ́là pọ̀ wá torí àwọn tèmi gan ti organize sílẹ̀ tó bá rí wọn pàdé wọn á máa regret gbogbo ìyàwó ẹ̀. gbàgbé ṣọlá àwọn ọmọ ẹ̀gbọ́n tó bá rí mi pẹ̀lú ìyàwó mi sọ máa gbé wọn oh my god eré orí gíní ẹ ṣe kọ ọmọ ẹ̀dùn orí àwọn ṣírí tó bá rí mi pẹ̀lú ìyàwó mi wo wọn máa jẹrẹ wọn lọ wọkọ ṣapálì. ó ṣú ọ̀fun ètò ẹ̀. gbàgbé ṣe. Mami! Ayuba! Mo ti ṣe rẹ́kọ̀dù. Ẹ káàbọ̀. ilé sọ́mọ́ àbíkí náà ti ẹ̀ ń pè é ṣé o gbọ́ pé mò ń hàn látàárọ̀. Mo ń ṣe rẹ́kọ̀dù lọ́wọ́ ni. Mo ń ṣe rẹ́kọ̀dù ṣé gbogbo ìgbà lèèyàn máa wà in good mood. Báwo mo ṣe fẹ́ mọ̀ mọ́ mi. Báwo ló ṣe fẹ́ mọ̀ tó bá mọ̀ pé o ti ríṣẹ́ sí airport ní kó yẹ kí n tètè mọ̀.
tí ṣọ̀bá tó ń ṣe mọ́ kó wáṣẹ́ lọ bò mí. ó ti tán nù mí. Rubbish. ẹ má bínú mà. mọ̀mí ẹ̀jẹ̀ máa bú dúró dùlé kòkó máa ń títí báyìí ẹ ti bá bú dùn mí gẹ́ẹ̀sì ẹ ti bá rẹ́kọ̀dù mi gé ìbá ò lè títí báyìí náà bá ò lè títí báyìí ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ ayé mi ìtọ́fẹ́ ibo mo ti ẹ̀ parí rẹ́kọ̀dù sí náà ibo mo parí rẹ́kọ̀dù sórí kíndé ni àbódìdàbọ́lá òkè òtún dé ní túndé ọ̀la ẹ ti bá rẹ́kọ̀dù mi gé èmi rò pé ẹ máa dájọ́ mọ́ ọ mo fi dọ́là pé má ṣe bẹ́ẹ̀ o ṣé mo pín mi lájọ́ kan ẹ̀yin dẹ̀ lẹ fi mí lọ́kàn balẹ̀ bọ́ òun ti gbàjọ́ títí ẹ̀ náà wọ́n ètò fi jẹ́ pípa tóun bá fẹ́ dájọ́ ìṣòro máa ń dé. ó tiẹ̀ ti tó Yẹ́misí lẹ́yìn eléyìí ní ìgbó lọ́wọ́ Yẹ́misí mọ́ ẹ lè imagine last week mo wá Yẹ́misí lọlé Yẹ́misí ní kó mo sọ fún mi pé òun sí ilé meanwhile mo ń wo mọ́tò ẹ̀ ń ta o ṣé àwọn orin rọ́bìṣì yẹn ó ní kó sọ fún mi pé òun ò sí ilé lẹ́yìn eléyìí mi ò bá Yẹ́misí dájọ́ kí Yẹ́misí máa ṣe tiẹ̀ ó ti tó gẹ́. bẹ́tà tó bá ti jẹ́ pàǹtí Yẹ́misí ló máa dájọ́ rú ewu ẹ má wulẹ̀ gbowó lọ́wọ́ ọmọ kọ́ lọ́ máa dájọ́ wọn ń ta. kẹtẹ tó san kọ ẹ wo ojú ká gbàgbọ́ ọ̀rọ̀ Yẹ́misí kí ni kí yán fa yín. ẹ wo mú wa ókè fún mi. nínú ọ̀rẹ́ kò jọ jẹ fún yín kan. àbúrò yọ rẹ ibi tí mo rò pé bẹ́ẹ̀ ni máa dùn dé ó yẹ dùn jù bẹ́ẹ̀. ṣé ló ń yà mí lẹ́nu. ó ní orí ibi téèyàn ti ń ṣe bẹ́ẹ̀ dé téèyàn ń kọ́ bẹ́ẹ̀ yẹn ṣé ló dàbí ìgbà tó lọ invite àwọn èèyàn wá láti abroad. irọ́ wọ́n kó wọn wọlé ni ìgbà tó ń tweet ẹ̀ tó ń lé nǹkan ọ̀pọ̀jù mi lórí sọ́fẹ́ndọ́sì. ṣé o ti wá rí bọ́bọ́ ṣáàdùn yẹn ọlọ́run ló mọ ibi tó ti lọ kó àwọn gẹ́ẹ̀sì wa èmi ò rí obìnrin rí kó ní ìdí bíi tàwọn gẹ́ẹ̀sì yẹn kí lórúkọ gẹ́ẹ̀ yẹn ní àbí kí náà pé ó dẹ̀ dìde ó fẹ́ máa fi ìdí ṣakọ sí mi tó ń jó ẹ̀rù ti kọ́kọ́ bá mi pé no be today now kí irú gẹ́ẹ̀ wa pa mí láyò. sórí pàdé mo gbẹ́yìn ẹ̀ mú báyìí tí mo rọra mú fún tí mo mú fún látẹ̀yìn mo mọ̀ gbà tí bàbá kí ní dìde báyìí. ọmọdé wà lónìí. ẹjọ́ sẹ́ńsọ̀ balẹ̀ jẹ́. àjẹgbà sẹ́ńsọ̀ ọ̀rọ̀ yín bọ̀bọ̀ yìí ní kò wà responsible. ọjọ́ pàtí ẹ̀ mọ̀ kàn wọ́n ẹ̀ tó ń bẹ kiri tó ń bẹ kiri tó ń wọlé fàlà tó ń wọlé fòlò fàlà fòlò fàlà fòlò fòlò fàlà fòlò fàlà. orí HIV wà ń ta o. hepatitis pẹ̀lú wà ń ta. ọjọ́ pàtí ẹ̀ lásán obìnrin tó mú wọlé wọ́n á tó 20. ẹ̀wọ́n mi kan sọ pé ó ní o fẹ́ para ẹ̀ nù. kò ṣe pé mi náà fẹ́ para mi bọ́jọ́ tó bá bíyàn báyìí ọjọ́ ìdùnnú èèyàn ni wọ́n wo bí mo ṣe kó àwọn gẹ́ẹ̀sì yẹn tí mo kó wọn sí rúùmù ọ̀tọ̀ọ̀tọ̀ mo gbé kan sí room 17 ìkan sí room 18 the other one yẹn mo gbé sí downstairs ṣé wàá rí mo wá wọ̀ from one room to another kí lè tó mọ̀ rẹ̀ mo mọ̀ pé nǹkan bá mi. Ọlọ́run ni bàbá mi lè nù. But Uncle Dayo, you can't be a bachelor forever. Ẹ wá nǹkan ṣe ọjọ́ ń lọ lórí yín ojoojúmọ́ lẹ̀ ń dàgbà tí mo fẹ́ rọ́mọ yín let me see your baby now. àwọn akútí ń pè lọ. àbí o ẹ tún bẹ̀rẹ̀ ẹ̀yin dédé wa máa ṣe bí kí. lọ́dún ló ń tẹ̀lé sọ̀rọ̀ ní pàtí ẹ̀ ta ló fẹ́ tẹ àwọn èèyàn. tọrọ sọ̀rọ̀ sọ̀rọ̀. ó yá má wà lẹ́yìn. oríṣiríṣi orí pẹ́ aṣiwèrè ẹ gbàgbé ṣé wọ́n ti wọ pé púpọ̀ náà owó àjọ èmi ni mò ń bá ẹ dá ọ wá sọ pé mi ìfẹ́ fúnre ọlọ́run bá ó máa dá láàrin èmi àti ẹ ìwà láìmoore ẹ̀ dá yìí. ẹ gbà mí torí Ọlọ́run oore wèrèwò ló ṣe torí Ọlọ́run ṣé oore tó ṣe báyìí ló fi ń sọ̀rọ̀ sẹ́mi ń sìn yàbí nígbà tó máa ṣoore òṣì tó ṣe oore ẹ̀dẹ́ wèrè tó ṣe yìí sí ṣé mo kàn nípa kó tó ṣe ni ṣèbó mú ẹ lọ́kọ̀ ayé ló ṣoore fún mi òun wá níbà ìṣe wọn sọ̀rọ̀ sẹ́mi òun sì règún lémi lórí oore wèrè tó ṣe jọ torí Ọlọ́run oore wèrèwò lórí púpọ̀ ẹ̀sìn ẹ̀ ṣe gan fún mi náà oore wo ló ṣe wọ́ wá ṣú ẹni pẹ́pẹ́. kò sí nǹkan kan tó lè ṣe ṣé o gbọ́ mi Yẹ́misí kò sí nǹkan kan tó lè fi mí ṣe ó dà owó àjọ mi ńkọ́. owó àjọ so mímú láṣọ kò gbà. owó àjọ ń dà orí kò lè san aláwìn ẹ̀dá wo bó ṣe rí ojú la rí. èmi láláwìn kò ní dúró dé mi olóṣì sórí má wọ rí ọ máa rí. Jesus. Ayé tí ń délé mọ́lẹ̀ mẹ́rin tí ń bá ń bọ̀ wálé. Jésù ṣàánú mi o. Àbẹ̀wò ní kéèyàn máa jà lójú àlá. Kọ́ máa fi gbàléyàn lójú oorun lọ́la. Ó ti sún mi, ẹ̀rù ti ń bà mí. Ṣé kìí ṣe pé nǹkan mi wà ní àlá ìbá ìbọ̀ wálé? Jésù ṣàánú mi o.
Ṣorí téèyàn bá lálà tọ́lá yẹn máa ń repeat ara ẹ̀ fún àná fún dájúdájú ó ní nǹkan tó lọ́nà tó láti bá yàn sọ̀rọ̀ ó dẹ̀ kéèyàn take note tẹ́lẹ̀ bá mọ àwọn àkọ́tà máa ṣe sí. Okay. But before then I'm a bad one. Alright. Okay. So you're a bad one. Jesus. I will call Jesus. I will call Jesus. Jesus. Wọlé. Ṣẹ́rí, Yẹ́mi sí ò ṣe mí o. No, kò ṣe mí, èmi kọ́ ló ṣe. Kò ṣe mí àmọ́ ṣe lẹ́dàá mi. Ibi tó dẹ̀ ti dùn mí ibi tí ò dáa ni. Torí ó dùn mí, ó dùn ẹlẹ́dàá mi. Ṣé ilé imagine pé ìyàwó yín níta gbangba tí èrò pélé wa lórí báyìí ló ti ń sọ̀rọ̀ sí mi. Ó sọ pé òun lòun máa ń rán aṣọ sí mi lọ́rùn. Tèmi ò bá rí ohun èmi ò lè jẹun mi ò lè mu. Ìgbà tó tún wá máa ṣe pàǹbàrì. Àjọ tó mọ̀ wípé àwọn ará àdúgbò gan bá wa dá ń bẹ̀. Ó lòun lòun bá mi dájọ́ tèmi níta gbangba. Ash. Kí ló sọ? No, kí ló sọ? O fẹ́ sọ̀rọ̀ àbí? No, o fẹ́ sọ̀rọ̀. Jọ kí ló fẹ́ sọ́nsìn? Kí ló fẹ́ sọ́nsìn? Sí, mo mọ̀ nǹkan tó lè ṣe. Mo mọ̀ àwọn ọ̀rọ̀ tó lè sọ. O lè sọ náà. Yes! Ẹni ò lè parọ́ mọ́ ẹ. Ìyá mi ẹ wò ẹ ṣe jáde. Mo ti appreciate pé ẹ sọ tí mo jáde. Ẹ jẹ́ kí n mọ̀ ọ́nù. Ṣé kálẹ̀ lómi ni àmàdébọ̀ fún wa ni? Yes! Àmàdébọ̀ kò ní jẹ́ ká mọ bóun ṣe ń bínú sí eléyìí ló gọ̀. Ká ní kò gọ̀ ni a máa bá ronú sọ̀rọ̀ a máa bù yín. Kálọ́ lọ ṣe lójú ẹ̀mí tó mọ̀ pé ẹ̀ kì í ṣẹgbọ́n pé àgbàlagbà ni a mọ̀ pé ẹ̀ ń ṣe èèyàn tó yàn lè bú. Ìfàtà sọ fún tó ní pé òun bú yín o òun sọ̀rọ̀ sí yín o mo ní ẹ̀yin tẹ́mi mọ ẹni yìí ní ẹni ẹ̀yẹ ni yẹn ṣé èèyàn tó yàn kọ́ lè rí fún ẹni áò ẹ wò yá mi ayé yóò mà ní bàjẹ́ ní ṣíwìn ẹ̀rí ṣílẹ̀ tẹ́ ẹ wò tó lọ lọ́hùn ẹ bá wa dárí jẹ ọmọ yín náà ní ẹ bá wa kó mọ́mọ́ tọ́ ẹ wò tó lọ lọ́hùn ṣe rí mo really appreciate yẹn o torí kálẹ̀ lómi kò ní sọ́nù ẹ̀ fún wa ẹ̀yin finú ajẹ́ káwọn pè fáyìn ẹ̀ ń bínú ẹ̀dá yín gan bínú on behalf of mi àtìyàwó mi abẹ́yìn ẹ dárí jì wá kọ́lọ̀ náà ṣe kíni kò forí jì wá ìyá mi. Kò sí problem nítòótọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mò ń bínú but bẹ́ẹ̀ ti ṣe tán yìí nsìn ó ti tàn because ọlọ́run nìkan náà ni ọba aláforíjì ti dáríjì. ẹ ṣe kan ní ọlọ́run àpọ̀ yín lé bí ẹ ṣe pọ́n mi lé tẹ́ ẹ fa ìgbà wá nulẹ̀ yín ọlọ́run àpọ̀ yín náà lé ẹ wà ní ṣíṣe. àmín. ẹ ṣe kan ní àwọn àlẹ́ tó máa lọ tọ́ wa. ẹni sùúrù ẹ jẹ́ kí n wá ọ̀kọ̀tẹ̀ ìmọ̀ kí kí ẹ ṣe ní lálejò. àmì ẹ wọ ẹ jẹ́ ká fi èdè lọ mi. ó ti ẹ̀ jẹ́ drink. ẹ wò mo kọjú mo kàn ní kí lọ́dọ̀ yín pé ibi ìgbòdò máa yọjú sí ìṣe kan. ọ̀dà kò sí wàhálà. all right ẹ ṣe kan take very care. appreciate yes. ẹ dàbọ̀. all right. take care. dàbọ̀. all right. ẹ wò wọn àwọn méjèèjì wọn kẹsẹ̀ lẹ́sẹ̀ wọn á ń bẹ̀bẹ̀ orí burúkú ó disgrace mi níta wọn á ń bẹ̀bẹ̀ nínú ilé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ṣé mo kàn tí mo rán bíà tí mo ṣe gbẹ̀rọ dání sí mo rántí ọmọ mi àti wá dáadé give me that but for real ṣoré kò máa sọ pé ọmọdé ní wàhálà ni ṣoré táwọn ọmọ ẹ̀ bá sí pẹ̀lú mi mo máa sọ̀rọ̀ girama lọ́dọ̀ dé yẹn mo máa ń fi òun máa ń mí ìsìn ọ̀dọ̀ ṣoré ariwo pé ó tó ń bẹ̀ yẹn ó tá a tó ní. àdàlérú. ó tó wà kíní kan lónà mi ò kíní kan ìyẹn lásán. It gives me joy, you know. But somebody won't be come at dark or but you want me saying at if I drink me at to be lucky at the but okay. And mind you, about to call me. Grandma straight. Mo gba wọn. Ṣé ti sọ fún grandma tẹ́lẹ̀? Kò ní kí n gbọ́ wọn. Tá bá bá wọn lé ńkọ́. Àwọn wà lé. Àwọn ọ̀rọ̀ bí wọ́n wà. Mo la ọmọ mi. Wọ́n á máa rí bẹ́ẹ̀. Ìwà tàwọn ọmọ ìṣá Ọlọ́run á gbà ẹ́. Ó jẹun. Stop it. Ó dá mi jẹ́ mọ́. Ẹ má bẹ̀rẹ̀. Ó ṣe ń jẹ́ rẹ̀. Mo rántí nǹkan kan. Kí ni yẹn? Láì pé kí o ṣe báyìí. Wá. Kí ló ń rò? Eléré kiri ẹ̀ lollipop ni mo sọ. Lollipop mo mọ̀ pé lollipop ni. Kò sí nǹkan tí wọ́n ń ròyìn. Mo tẹ́ lówó yẹn mo sanwó ẹ̀. Ẹ̀sán. Mo sún yàn ní gbèsè rẹ̀. Ní gbèsè mi.
Mo ti gbá chess káwọn. O ò mọ̀ tẹ́lẹ̀. Bọ́sùn o ò mọ̀. Àwọn yẹn gbèsè rọ̀ wọ́n lọ́rùn. Ṣé ká ní fata ìlú pé? Mo sọ fún pé kò ní jẹ́ lọ́wọ́. Bọ́sùn. Mọ́mí, hello. Hello. Ṣàlàáfíà ni. Àwọn àpò àdúgbò lọ́wọ́ náà. Ẹ̀yin náà mọ̀. Ok, àlàáfíà la wà. Táwọn ọmọ yìí máa fi yín wà lọ́dún. Oyin wà lórí ẹsẹ̀ mi bí, that's daddy. Dọ́lọ́pẹ̀ wa ó wà ń ta ó ń ṣeré. Ó ti miss ẹ o. Anyways, mo kàn ní sọ pé mo máa gbọ́ ní weekend. Ilé ti parí náà nìyẹn o. Ok, wọ́n máa wọlé school next week. Kò sí problem, máa prepare fún wọn. Máa prepare lẹ́yìn fún ẹ lè wá kó wọn. Àbí ẹ̀yin náà tẹ̀sí mi díẹ̀. Okay. All right, o. Iṣẹ́ ọkọ mi. Ó dára. Ẹ bá ń kọ́ ọ. Vamos embora. Ele se fica. Junior, o láìpẹ́ fún ọkọ̀. Kàtà, ebi pàjá yẹ o. Bọ́mọdé kò padà. Junior. Kí ni mo sọ fún ẹ nípa àwọn dressing rẹ? Ṣé complain? Mo complain. Good. Mo sọ fún ẹ pé mi fẹ́ àwọn ìwà dáadáa tó máa ń wò. Mo ń ṣí gate, ó ṣe bí arìndìn. Mo ń bá wọn mi sọ̀rọ̀, ó ṣe bí dídìrín. What's that? Mo ti miss wọn ni. Inú mi dùn. Shut up! Mo miss wọn. Ló mẹ́ talking pẹ̀lú singlet. Sórí níkà. Òkú tí ẹ lè kò sí wàhálà mẹ́. Mo gbọ́ pé wọ́n lórí iṣẹ́ sí airport àbí? Madam náà ń bá mi wáṣẹ́. Wọ́n bẹ wáṣẹ́ ni. Ẹ̀yin náà dáa. Ẹni wọ́n ló ti ń kọrin sìn. Mo fẹ́ dìde sábọ̀n mi. Àtẹ bá gbọ́dùn. Iye gangan ló jẹ mí lógún. Mo fẹ́ máa múra bí Ọlámídé mo ṣe gbàdùn. Ẹ̀yin náà ti ẹ̀ dáa. So wà láàbọ̀ mi yẹn sìn wà ní time láti lọ fèsì ẹ̀. Èmi fẹ́ràn tó serious tó nílò àkáyè tó gbọ́n. Kò sá fẹ́ sẹ́nu gate kó máa ṣọ́ gate. Ó ṣe bí arìndìn. Jọ tó lè bá dé kí ló fẹ́ ṣe. End of the month làwọn àyà mi. Ẹ̀yin náà ti ẹ̀ dáa. Tó bá ti dalẹ̀ wọ́n bá mi kọ́ wá kí ni kó wá gba salary ẹ̀. You are fired. Ọ̀gá. Yes. Ọ̀gá. You don't sack me. God do win. Kúlíbúlí tó ló ń ṣe. Kẹ̀kẹ́ bá ti bọ̀. Kúlíbúlí tó ló ń ṣe. Wọ́n ti ṣe gọ́ọ̀dù. Lábọ̀ mi á jáde. Ká bílò gan-an. Gbogbo yẹn ní ìlú àpáyà. Ìwọ máa fojú ẹ̀rí máa kó. Ṣé nǹkan tí máa fojú ẹ̀rí? Ara ẹ̀ máa kọ̀. Ṣé níwọ? Kò sí nǹkan kan tó lè ṣe. Kò sí gbẹ́gbẹ́gbẹ́ fẹ́ fi gé ọ̀gẹ̀dẹ̀ mi ṣe. Ayé mi ọwọ́ Ọlọ́run bá ló wà. Kò sí nǹkan kan tó lè ṣe. Lẹ́nu tiẹ̀. Lẹ́nu ẹ̀. Kò sí nǹkan tèmi lè ṣe. Bẹ́ẹ̀ ni torí jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Tí apá ò bá kájọ ṣe, sórí ẹ̀ka bẹ́ẹ̀, apá máa ká wọn. Ìrírá ló pa. Pàdé tí bá tó pẹ̀lú ẹ̀, ìwọ gan máa regret ara ẹ̀. Kò sí nǹkan kan tó lè ṣe kó wájú ṣọ́ọ̀bù mi. Kò sí nǹkan kan tó lè ṣe. Kẹ́mi kò ṣì kúrò. Aṣojú èmi àti ẹ. Ẹ̀ẹ́dì lọ́dọ̀ wà yẹn ṣì ti gbọ́. Ìwọ ìjẹ́ bó ṣe rí rubbish. Dọ́lápọ̀ fún àwọn ṣẹ̀ǹtẹ̀.
to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday, my dear. Long life and prosperity. Ìgbà ọdún. I'm begging. Yeah, my boy is mine. Oh yeah, back. 6. Fún mi lélẹ̀ yìí bá ń kólé. Jẹ́ wo àwọn lákọ̀ọ́lá. Yeah, postman is. It's mine, you're fine. I like it, you really. No, I like it. Jẹ́ wo yẹn lọ? No, sorry. No, you're fine. Hey, sit down. Mom was trying. Mommy won't fall in the shop, you tell it. Ṣé yà bọ̀ sùn? Oh, mo máa ń fọlẹ̀ ní ṣọ́ọ̀bù tí mo wà. Wọ́n wá bí láàárọ̀ ẹ̀. Kí ló ṣe? Wọ́n bẹ̀ mí gan pé kí n jọ kí wọ́n á dúró fún wọn as guarantor wọn fẹ́ gbowó nàpó. Àwọn wo ni nàkínní kan tó gbé yẹn? Ta làwọn? Owó èlé. Oh, àwọn tó máa yáyàn lówó èlé. Yes, ti gẹ̀tẹ̀. Kí ni ẹni ṣe pẹ̀lú wọ? No, wọ́n tiẹ̀ wá mú lọ dúró fún guarantor ni. Wọ́n ní kó mú guarantor méjì wá sóò èmi lẹ́nu kejì tán wá mú dání. So, ó fi ọjà ẹlẹ̀ ó tẹ̀lé èèyàn kan lọ ṣe owó ilé ó lọ ṣe guarantor fún èèyàn kan tó mọ̀ rí tèmi gan ò mọ̀ rí jọjọ náà kẹ́mi yẹn sìn kó a sá lọ jọ báwo ló fẹ́ tì sẹ́. No, mo mi mo try wọn lè sá lọ. ó mọ̀ wọ́n ok ṣé owó bó ṣe lè mọ̀ yánn àjọsìn náà yẹn tó bá wọn yáwó tẹ́ni yẹn padà kù. Àṣírí ṣàtúnà wọ́n mọ̀ pé kì í ṣe mí. Alright, no problem sori tí nǹkan kan bá lọ tẹ̀yìn jáde torí pa àwọn ọmọ ẹ̀ káàkiri má pè mí o torí mi ò ń dá sí i. Bébí o ti ń bínú ni. Okay, mo ti wẹ̀. O lọ ṣe nǹkan lẹ́yìn láì sọ fún mi. Má bínú kò assist wọn ni ẹ́ orí lórí ń wọ́tọ̀ náà ẹ́ má bínú. Ọ̀rọ̀ tó bá mú ilé kirikiri kẹ́ bá ṣe. Bí ẹ má sanwó ẹ̀ mọ́. Ilé ní kíni mi ò tẹ̀ fẹ́ mọ́. Sorry now. Ṣé ṣalẹ̀? Ìdábọ̀ kò fún Junior. Kí ló ṣe tó ń dájú pọ̀ tó ń ṣe ara rẹ̀? Ìgbà tí mo rí pé dé mo sí gate mo tẹ̀ jókòó padà pé ẹ mọ̀ kó má dànù pé mi tó serious. It's okay, no problem. Oúnjẹ wà nínú bùtù. Gbé kó jẹ́. Ẹ ṣé. Báwo ẹ̀ ń bẹ̀? Ọ̀nà tí náà wà ń bẹ̀ kó fi free, okay? Ẹ ṣé. Sweetheart, mo tẹ̀ ṣùgbọ́n tó ń jẹ ìwé ń tọ́tí. Kò tí mo tọ́tí ó ń ṣe bó ṣe ń tó bá wà mo ti ń kọ́. Ó tán ní èmi lọ́jọ́ ayọ̀ wa, so jẹ́ kó náà wà celebrate, okay? Okay o. Jújú. Kò ṣáà lè má ṣe dáadáa. Ọmọ tèmi ní pé ó jẹ́ bingo. Junior ni mo kiss ẹni jújú ẹ̀. Mo ṣe máa kiss pẹ̀lú sílẹ̀. Ìwọ ni fìlàtẹ́rì sẹ́gbẹ̀ kan. Mo practice hip hop sílẹ̀ ni. Hip hop? Mo practice hip hop. Orí ti bá disturb bí àwọn bàdó. Mo ṣe múra báyìí. Mo ní tó máa ń lo nǹkan kiri ẹ̀jẹ̀ ń gbọ́kàn mẹ́. Ọ̀gá kí ni fi ṣeré bí ejò yìí? Ábọ́ọ̀mù ti kún already. Mo fẹ́ máa fún àwọn èèyàn tàbá yìí ni. Àmì sí orin tó nǹkan ẹ̀ tó bá ti ṣe tán ìwà àtàwọn fámìlì ẹ̀ ń léwu. Ó tún oníkan tó tún oníkan tó. Àwọn ló máa ha fún. Ṣùgbọ́n o mọ tó fẹ́ ṣe jẹun láyé ẹ̀.
You're so stupid. Mo lọ kọ́ mẹ́kọ̀ọ́ wà lásì. Ṣé bó ló kọ́ kápẹ́tà tẹ́tẹ́lẹ̀? Rárá mi kọ́ṣẹ́ kankan iṣẹ́ gate mo kọ́kọ́ kọ́ ní ayé mi. Mo kọ́ gate. Ó ti wọn lára ẹ̀. Ẹ tẹ́ bá gbá yìí máa dẹ́ máa kọ́ ní èmi. Mayoga on top. Mayoga on top. Orí yìí jọ sọ̀rọ̀ sí. Good night. Okay. Hey. Kí ló ṣe? Yeah, mommy. Wọ́n ní bá mi jí. Dọ́lápọ̀! Yé, mo kó ayé mi bàjẹ́. Dọ́lápọ̀! Mo ní bá mi jí. Dọ́lápọ̀! Ah! Mo kọ̀! Ẹgbẹ́ mi tọ́lọ́ wọlé! Dọ́lápọ̀! Lọ́nà ire ẹ̀dá mi ò ṣọ̀nà mi lọ́nà ire orí mi ò ṣọ̀nà mi lọ́nà ire ẹ̀dá mi ò ṣọ̀nà mi lọ́nà ire. Orí àdóbàdó yanṣẹ́ ńlá akèrègbè bàbá tó bí omi ni wọ́n dẹ̀ bí ń pọn ipò tó bá wà orí máa ní o borí ìfẹ́ o lọ́jọ́ gbogbo orí mi o sì mí lọ́nà ẹ̀dá mi o ṣọ̀nà mi lọ́nà ire orí mi o ṣọ̀nà mi lọ́nà ire ẹ̀dá mi o ṣọ̀nà mi lọ́nà ire.